Mo kí yín ẹ kú dédé àsìkò yẹn tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ wọn lásìkò yìí ọ̀dẹ̀ ọ̀dùn bí lágbára láwùrà bí aburú òní ṣẹlẹ̀ lọ́dẹ ẹnìkọ̀ọ̀kan wa. Sodiq Olúwaṣeyì lè ní jẹ́ Bashir bàbá tó mi lọ́mọ. ẹ̀jẹ̀ ń dí èdè kejì lọ́wọ́ náà ti lọ padà dé ẹ̀ máa gbọ́ àwọn ìròyìn náà lọ́rìí kìnìún. ìròyìn fẹ́lifẹ́li tv àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yín ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. àwọn ìròyìn ọ̀hún rèé ò bó ṣe gbẹnu tán gẹ́gẹ́ bọ́n ti ṣe fi léde láti ìpínlẹ̀ Delta náà ni eléyìí ó ti gbẹnu tán. wọ́n ní arábìnrin kan rèé o òun náà ló jẹ́ pé ńṣe ló mọ̀ wá gbalé lọ́wọ́ onílé tí ó sì kó àwọn ọmọ onílé míì tó kó wọn sá lọ. ní báyìí wọ́n ti fi kélé òfin gbé ìyá onílé ọ̀hún. báyìí ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní agbègbè Ogwashi Ukwu níjọba ìbílẹ̀ gúúsù Akushi ní ìpínlẹ̀ Delta. wọ́n ní iṣẹ́ rí bí ìṣẹ̀lẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gangan. wọ́n ní iṣẹ́ rí àwọn arábìnrin kan ni òun náà ló jẹ́ pé ńṣe ni wọ́n sọ pé àwọn wá ya ilé gbé ní agbègbè ọ̀hún ló ní pàjáwìrì fún bíi ìgbà mélòó kan tí wọ́n fi lo ilé. wọ́n nígbà tó sì fi di ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí wọ́n ní ṣe ni àwọn arábìnrin ọ̀hún ni wọ́n tan àwọn ọmọ ẹwẹ́ tí wọ́n tàn wọ́n jọ wípé wọ́n ra bisikí àtàwọn nǹkan ìpanu ọmọdé míì wọ́n rà á fún wọn. wọ́n ní lára àwọn ọmọ tí wọ́n kó lọ ọ̀hún náà ní Èbùbè àti Mírèkù. wọ́n ní àwọn méjì míì tó tún kù tí gbogbo wọn jẹ́ mẹ́rin ìyún àwọn ọmọ tí wọ́n kó lọ. wọ́n ní ńgbà tí wọ́n sì tí ó dọjọ́ ìsinmi ọ̀hún òun náà ló yẹ pé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tí olúkálukú bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ wọn tí wọn ò rí. wọ́n lọ sí yàrá àwọn arábìnrin tí wọ́n á gbalé lọ́wọ́ ìyá onílé yìí. nígbà tí wọ́n débẹ̀ wọ́n rí pé yàrá ọ̀hún kò sí nǹkan kan àbí ẹnikẹ́ni kò sí níbẹ̀ kódà àwọn ọmọ wọn náà wọn ò rí wọn o. ibẹ̀ náà nígbà tí ti fi gbé ta ọ̀tún bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ wọn. wọ́n ní ìgbẹ́ àfẹ́wé àti àwọn arábìnrin ọ̀hún àti àwọn ọmọ wẹ́wẹ́ mẹ́rin náà wọ́n ní wọ́n ti kó ogun wọn lọ báyìí. nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta SP Bright Edafe tí ó mọ̀ fìdí ẹ̀ múlẹ̀ lọ́jọ́ ìsinmi tó kọjá lọ yìí wọ́n ní ó ṣẹlẹ̀ lóòótọ́ o wípé àwọn ayálégbé wọ́n ti wá kó àwọn ọmọ ayálégbé míì wọ́n ti kó wọn lọ báyìí. ọgbà bẹ́ẹ̀ náà ni wọ́n náà fi kélé òfin gbé ìyá onílé o wípé ń ṣe bó ló ti lè fún àwọn èèyàn nílé láì mọlé mọ̀nà wọn, kò gbẹ̀rọ̀ bánisọ̀rọ̀ wọn sílẹ̀, kò gba àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti lè wá wọn, kò gbà á sílẹ̀ o. wọ́n ní láìsí pé wọ́n tọwọ́ bọ̀wé àbí nǹkan kan. wọ́n ní kò tí ì ju ọjọ́ mẹ́ta lọ tí wọ́n gbalé tí wọ́n sì kó àwọn ọmọ wẹ́wẹ́ mẹ́rin o wọ́n kó wọn lọ nínú ilé náà. nínú ìròyìn míì tó tún gbẹnu tán láti ìpínlẹ̀ Kogi náà ni wọ́n ti rí òkú arábìnrin kan àti ọkùnrin kan ní inú ilé kan ní ìjọba ìbílẹ̀ Anpa nípínlẹ̀ Kogi. wọ́n ní iṣẹ́ rí gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi SP William Aya bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ lọ́jọ́ sátidé tó kọjá lọ yìí ló sọ di mímọ̀ pé arákùnrin Sheriff Salifu àti Blessing Adamo wípé àwọn méjèèjì o wípé inú ilé ibi tí wọ́n gbé òun náà ló jẹ́ pé wọ́n ti dédé rí òkú wọn o ní ọjọ́ sátidé tó kọjá lọ yìí. bí ìṣẹ̀lẹ̀ wọn ṣe ṣẹlẹ̀ gan ni pé wọ́n ń ṣe rí arákùnrin kan Salisu Ibrahim Alo òun náà ló wá sí iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Apọ́n nǹkan bíi aago 12 ọ̀sán tó ní ìkan náà àwọn ayálégbé òun Sheriff Salifu wípé òun náà ló yẹ pé kò mọ̀ tí ì bọ́ta nínú yàrá rẹ̀ títí di nǹkan bíi aago 9 kọjá ìṣẹ́jú kan àárọ̀. wọ́n ní ẹnìkan tí ó jẹ́ àbúrò rẹ̀ òun náà ló mọ̀ wá tó sì béèrè ẹ̀gbọ́n rẹ̀ wá tán ní ẹ̀gbọ́n rẹ̀ ò tí ì jáde o. òun náà ló bá gba orí àjà wọlé sínú yàrá ọ̀hún ṣùgbọ́n nígbà tí ó dé yàrá ẹ̀gbọ́n rẹ̀ òun náà ni wọ́n bá òkú ẹ̀gbọ́n rẹ̀ ń Salifu Sheriff ìyẹn àti bóyá ọ̀rẹ́bìnrin rẹ̀ ìyẹn Blessing Adamo tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Òjògòbì ní agbègbè Apọ́n ní ìpínlẹ̀ Kogi. ṣùgbọ́n wọ́n ní ńgbà tí wọ́n sì ṣílẹ̀kùn òkú àwọn méjì tí wọ́n rí ń bẹ̀ yìí wọ́n ò mọ̀ bóyá tọkọ-tìyàwó ni wọ́n, bóyá ọ̀rẹ́kùnrin bóyá ọ̀rẹ́bìnrin làwọn méjèèjì wọ́n ní wọn ò mọ̀. ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá wọn náà ti gbé òkú àwọn méjèèjì lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ Kogi. lákòótán láti ìpínlẹ̀ Bauchi iléeṣẹ́ ọlọ́pàá wọn náà ti fi kélé òfin gbé kọ̀rọ̀ sí arábìnrin ẹni 40 ọdún kan báyìí o eléyìí tó jẹ́ pé ó hùwà kò tọ́ sí ọmọ léńjeléńjẹ ọmọ ọdún 10 tó jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ yún ọmọ ọkùnrin. wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá bọ́gẹ́ bọ́ ti ṣe fílẹ̀ wọn ní arábìnrin yìí Fatima Ibrahim òun náà wọ́n po ọkọ rẹ̀ òun náà ni ó wà kò tọ́ nípa ìbálòpọ̀ sí ọmọdékùnrin ọmọ ọdún 12 tó jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀. wọ́n ní ṣe ní fipá bá ọmọ ọ̀hún lò papọ̀ eléyìí ní ilé wọn tí ń bẹ ní agbègbè Azare níjọba ìbílẹ̀ Katangum ní ìpínlẹ̀ Bauchi ọ̀hún.
nígbà tá agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi CSP Ahmed Wakili tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ó ní ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún yìí ó náà ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ wípé àwọn kan ló wá fẹjọ́ sùn wípé ìṣẹ̀lẹ̀ arábìnrin Fatima Ibrahim ń ṣe ní ìwà kò tọ́ sí ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọmọdékùnrin ọmọ ọdún 12 nígbà tí ọmọ òun gẹ́gẹ́ tí ó mọ̀ ṣe àlàyé bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ ó ní kò ṣe kan kò ṣe méjì o oníṣẹ́ rí mọ̀dámù ìyẹn arábìnrin Fatima Ibrahim náà ni ó fi nǹkan sínú ẹlẹ́rìndòdò fóun tí ó sì ní pé òun gbé mu o ó ní lẹ́yìn ìgbà náà tí nǹkan ọmọkùnrin tó bá ti lè náà lè jẹ́ pé yóò wọn fi ipá ti kúkù báwọn lájọṣepọ̀ ó ní eléyìí kò ń ṣe ẹ̀kan kò ń ṣe ẹ̀ẹ̀mejì ọ̀pọ̀lọpọ̀ gbà òun náà làrábìnrin ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú òun ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi wọ́n ti fi kélé òfin gbé arábìnrin wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tó sì jẹ̀bi ẹ̀sùn ọ̀hún wọ́n taari rẹ̀ lọ sí iwájú ilé ẹjọ́ níbi tí yóò ti lọ fojú winá òfin. máa gé ìpín ìpéjú ní àlàáfíà tó bá ti kọjá ìpín ìpéjú yóò di ọba tí ò sí nǹkan àníre jù báyìí lọ lórí àkọsí ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv fún ti tàsìkò yìí ẹ̀sìn má gbàgbé láti subscribe sórí ìkànnì ẹ̀sìn ìṣẹ́ńgbẹ́sẹ̀ darapọ̀ mọ́ wa lọ́dún ìpolówó àṣírí lè ní jẹ́ bàṣárò bàbá tó gbọ́n lọ́wọ́ àti ìgbà míì lẹ́tí mọ́ pàdé wa kiri àti àánú olúwa ọba kọ́mọ bẹ́ẹ̀ nìkan ọ̀kan àgbé ó dàbọ̀. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.